ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Olùpèsè orin tí ó gba àmì ẹ̀yẹ Grammy ní orílẹ̀-èdè Nàìjíríà, Iseju tí wọ́n mọ̀ sí Rexy, ni wọ́n ti mú ní ibùdó àwọn aṣíkiri ní ilẹ̀ Uganda, ó sì ti ń béèrè fún ìrànlọ́wọ́. Àjọ tó ń rí sí ìwà ìpànìyè àti ìfipábánilò ti béèrè fún àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ bí wọ́n ṣe lè ṣàwárí arábìnrin kan tí wọ́n rí nínú fọ́nrán níbi tí ó ti ń mu sìgá nítòsí ìkókó kan tí ó sì ń tu èéfín sìgá náà sí ojú ọmọ náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ìfilọ́lẹ̀ ètò owó yíyá fún akẹ́kọ̀ọ́ ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024. Olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ìpolongo ọ̀gbẹ́ni Iroyin ló sọ èyí nígbà tí ó ń bá ìkọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ àìkú. Sultan ti ìpínlẹ̀ Sokoto Muhammad Saadi Abubakar ti ṣèjẹ́rìí sí pé ọjọ́ ajé òní ni ọjọ́ àkọ́kọ́ ti Ramadan ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ní West Yorkshire ní orílẹ̀-èdè United Kingdom ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti wá ojútùú sí ìṣòro tí wọ́n ń là kọjá ní ìlú òkèèrè lórí ìdìbò diaspora àti sísọ ìwé ìrìnnà wọn dọ̀tun. Ajìjàgbara kan Dèjì Adéyanjú ti sọ pé Bello, ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai, kò ní ẹ̀kọ́ ilé tó yanrantí àti pé ó jẹ́ ọmọdé ó sì tún jẹ́ onígbéraga. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti fọwọ́ sí sísan ìwé owó ọdún 2023 sí 2024 àti ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ 2022 sí 2023 fún àwọn ọmọ ìpínlẹ̀ náà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀. Ikú Ọlọ́run kọ́ ló mú àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta lọ, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ooru inú ọkọ̀ ló pa wọ́n. Ogun ilé Olorogun ló mú wọn lọ. Arábìnrin Silifat Fọláṣadé, ìyá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà, ló sọ èyí. Oṣù àpọ́nlé ni oṣù Ramadan jẹ́ fún àwọn mùsùlùmí. Ẹ wo nǹkan 5 tó ṣe kókó àti èyí tó ṣèwọ̀ fún aláàwẹ̀ lásìkò yìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ fún àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ìyẹn Nigeria Customs Service láti dá gbogbo àwọn oúnjẹ tí wọ́n gbà padà fún àwọn tó ní wọn ní wàrà ṣíṣà. 9 nínú àwọn 22 internally displaced person ti Gamboru Ngala ní ìpínlẹ̀ Borno tí àwọn Boko Haram jí gbé lọ nígbà tí wọ́n wá igi ìdáná nínú igbó ní ọjọ́ àìkú ọjọ́ 4 oṣù kẹta ọdún 2024 ni wọ́n ti padà sí ilé. Ìjọba àpapọ̀ ti sọ pé àwọn iléèwé ní ìpínlẹ̀ 14 pẹ̀lú olú ìlú àpapọ̀ Federal Capital Territory ní ìlú Àbújá ni ó wà nínú ewu ìkọlù ìjínigbé láti ọwọ́ àwọn agbésùmọ̀mí àtàwọn akẹgbẹ́ wọn. Àwọn ọmọ ogun ẹ̀ṣọ́ ààbò ti orílẹ̀-èdè Nàìjíríà lánàá tún tẹ̀síwájú láti wá inú igbó kiri, wọ́n sì tún ṣètò àwọn ìdènà sí ojú ọ̀nà àríwá ìwọ̀ oòrùn ti orílẹ̀-èdè yìí ní ìgbìyànjú àti wá 100 àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé lọ, gẹ́gẹ́ bí ìpè fún àtúnṣe àwọn ìlànà ààbò ṣe ń peléke sí i. Àwọn aláṣẹ ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí ní orílẹ̀-èdè Saudi Arabia náà ti kéde wọ́n ní ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 ni ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ àwẹ̀ Ramadan ọdún yìí. Àwọn òbí lára àwọn akẹ́kọ̀ọ́ 285 tí àwọn agbésùmọ̀mí jí gbé lọ lọ́jọ́bọ̀ Thursday láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Lia àti Junior Secondary School Kuriga ní ìjọba ìbílẹ̀ Chikun ní ìpínlẹ̀ Kaduna ti ń pè fún ìrànlọ́wọ́. Lẹ́yìn oṣù méjì tí wọ́n ti kọ̀wé gbélé fún mínísítà fún ọ̀rọ̀ ọmọnìyàn Dókítà Bẹ́tà Edu, àjọ tó ń rí sí ìwà ọ̀daràn ọrọ̀ ajé àti ìṣúná EFCC àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí ti fi
àwọn ọmọ orílẹ̀-èdè yìí sínú òkùnkùn lórí ìgbésẹ̀ tó kàn. ilé ẹjọ́ gíga àpapọ̀ kan tí ó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti pàṣẹ kí wọ́n pàdánù àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́rìndínlógójì kan tí wọ́n fura sí pé wọ́n jí láti orílẹ̀-èdè Canada wá sí orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ ti Rotary International Gordon Mcinally yóò ṣe àbẹ̀wò oníṣẹ́ ọjọ́ mẹ́ta sí orílẹ̀-èdè Nàìjíríà láti ọjọ́ Ẹtì ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ọdún 2024. lásìkò ìbẹ̀wò yìí owó tó tó mílíọ̀nù $7 ni wọ́n yóò ṣètò sílẹ̀ láti fi dènà àti fi pa àwọn àrùn rẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí. ìròyìn ìṣẹ́jú àyà tòní ò ní jù báyìí lọ. lẹ́ẹ̀kan sórúkọ tèmi ni Agnes Olùwàtòsìn. ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì jígí alára 24. ó tún ti yá òun ẹja jọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá.